ìwé iye owó. Ìwé iye owó $50. Mọ́ngòrò. Ọsàn. Change. Mọ́ngòrò kan. Mọ́ngòrò méjì. Ọsàn kan. Ọsàn méjì. Mo fẹ́ràn ọsàn. Mo fẹ́ràn mọ́ngòrò. Madam, ẹ kú ọjọ́ mẹ́ta. Kí lẹ fẹ́ rà? Mo fẹ́ ra èso. Ẹ ra mángòrò olówó pọ́kú ni. Èló ni mọ́ngòrò? 12 jẹ́ $104. Ó dáa. Mo níye owó $105. Ẹ gbà. Ẹ fún mi ní change. Ṣé ẹ máa fi ọsàn dípò change? Mi ò fẹ́ ọsàn. Ẹ fún mi ní change mi. $100 mi. Ó dáa. Mo ti gbọ́. Ẹ ṣé.